ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ẹ̀yin tiwa bó o ní o bó o lọ́dọ̀ yín orúkọ mi ni Babatunde Usman aka Òkèlè ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ wọ́n ní pé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni fún gbogbo àwa àǹfààní táwa ń wá ọgbọ́n àti òye tí ọ̀rọ̀ ẹyọ kan àbí méjì tó fẹ́ rú wa lójú táwa ò pé ta ló lè bá wa dá sí ọ̀rọ̀ yìí ẹ̀yin ẹ lọ sí YouTube bàbá wa Sokoti TV eléyìí tá a pe ètò ẹ̀ ní ìgbẹ́jọ́ kò sí ẹjọ́ tẹ́ gbé débẹ̀ tẹ́ bá ti rò lọ́hùn gbogbo ẹ̀ ni wọ́n máa bá yín dá àti bó ṣe yẹ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ tí wọ́n ti dá níbẹ̀ ìyẹn ń ṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní YouTube Sokoti TV ìgbẹ́jọ́ la pe àkọlé lè showing now ìwọ náà lọ́bẹ̀ subscribe like gbogbo nǹkan tó bá rú ẹ lójú wàá béèrè bẹ́ẹ̀ ó lè díẹ̀ mú wọn ọ̀rọ̀ ẹ wọn á bẹ yanjú ẹ ìgbẹ́jọ́ la pe lè ní Sokoti TV ibẹ̀ ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ showing now. Ẹ kú dédé àsìkò ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire nílé lóko àti lókè òkun. Mo kí yín pé ẹ kú àìjẹ́ kí ọ̀rọ̀ Yorùbá ó sú yín. Ẹ kú àìjẹ́ kí ọ̀rọ̀ Yorùbá ó sú yín. Àwọn kan máa ń pè mí ní nǹkan kan wọn kò lè ní bọ́rọ̀ tí wọ́n náà ṣe jẹ́ o. Wọ́n máa ń sọ pé mo wà tribalistic. Àwọn ọmọ pé máa ń dùn mọ́ mi ní tí wọ́n bá sọ pé mo wà tribalistic. Tí wọn ò bá ní mo ń hùwà bíi bastard. Tí wọn ò ní àwọn nífura pé àbí Fúlàní ló fún ìyá ẹ̀ lóyún ni. Ṣé kò yẹ kí inú mi dùn? So táwọn yẹn bá ń sọ pé mo wà tribalistic lórí àwọn Yorùbá, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n mo fẹ́ kí àwọn ọmọ Yorùbá fi ara balẹ̀ torí t'Ọlọ́run. Mo fẹ́ ká gbọ́ kìíní. Gbogbo wa la mọ̀ wípé àwọn àmì máa ń wà neutral gan, pàápàá jùlọ àwọn tó bá jẹ́ ọ̀gá àmì. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìyẹ ò ní kí sójà má rìnà rí ilé bàbá àti ìyá ẹ̀ nígbà tí kì í ṣe ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà bíi ti àwọn kan. Mo ka kinní kan tí ẹnìkan sẹ́ndì sórí WhatsApp wa, mo dẹ̀ feel wípé kinní yìí ò máa kà sí àwọn ọmọ Yorùbá létí. Kinní yẹn wọ́n fọ́ọ̀dù ẹ̀ sórí ọ̀tá wa kan ni. Wọ́n ní the fairness in Nigeria is a cause. Fairness in Nigeria is a cause. Wọ́n ní a must read for all well-meaning Yorubas. It is left for the Yorubas to be foolish or wise. Obasanjo packed his government with Igbo and Hausa in the most strategic positions. Chief of Staff, Defense Minister, CBN Governor, Minister of Agric, Minister of Defense, Chief of Army Staff, Director of NDA, GOC of 4 Division, EFCC Chairman, Finance Minister, and National Security Advisor plus DSS Director. One, he chooses Igbo because he is Igbo and Fulani because he is their agent. Ìyẹn bàbá Ọbásanjọ́. Orí bá sọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ náà àwọn kan máa ń ṣe bíi pé wọ́n mọ̀ jù mí lọ. Jonathan picked Igbo because he had Igbo blood. He picked some Fulani because he was their agent and Ijo because his father is Ijo. This is the first time since 1960 that Yoruba has a chance at the national level in terms of fairness. Tinubu still better
than others. After all, Yoruba has the highest population in Nigeria and the most educated, and also pay the highest taxes apart from providing the technical knowledge the country needs. Tí wọ́n bá sọ̀rọ̀ pé àpọ̀jù ní iye, wọ́n mọ̀ ń tán sọ ọ́, torí gbogbo alamọ òjòrò ní tí ó wà nínú ìkànìyàn tá a ṣe tí wọ́n fi ń pé àwọn ẹlẹ́yà kan pọ̀ jù wá lọ. Ó wá tẹ̀síwájú. The position being occupied by Yoruba today were never tested by Yoruba in the past 20, 25 to 40 years. Akinrinade was the last chief of army staff of Yoruba extraction. That was in the late 1980s. Yoruba never in history produced Controller General of Custom. Last time Yoruba was IG of police was about 20 years ago. Same for DG, DSS, about 20 years ago. In the scramble for Nigeria, other ethnic groups are desperate to take their own block before the eventual collapse of the country. Buhari was more direct. He did not only create hundreds of thousands of Fulani non-state army. He spread them across all territory across Nigeria. Jonathan is not a fool either. He created pipeline contract for Tompolo, whose daily import dangerous weapon into Nigeria in preparation for war. So how can one be talking of fairness? Is fairness only in Yoruba dictionary? Where was fairness when Asiwaju killed Akintola? Where was it? Ademolegun and others, and Irosi took over the entire civil service filled with Igbo. Where was fairness when northern leader moved all the strategic military location to the north? If it will take a rascal to do what will benefit Yoruba, let the rascal go ahead. The current Rofo fight is not for suit and ties. Professors who don't understand the dynamic of power. In the rough battle of Ajegunle and Mushin, we need street Austrian and dregs, not Professor Atioro or Wike Tyson. What Tinubu is doing is correct. That was why the Fulani wanted him dead in their failed October 1st coup, which could have been the bloodiest in Nigeria history. Ẹ máa gbọ́ o, ẹ̀yin èèyàn ẹ máa fọkàn bá lọ o, sójà lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí o. We supported MKO Abiola not because he was pro-Yoruba, but we needed him to ease out the military way. Tinubu is needed to, the military way, sir. Tinubu is needed to bring down the Fulani garrison state. Both Abiola and Tinubu are not Awoists. But in critical thinking, we needed them at some point in history. Even if the Tinubu decided to balance in fairness, nothing will be fair to Fulani and Igbo until when they control everything in Nigeria and even produce Lagos governor. Let Obi come in and you will understand the meaning of fairness. Obi can't deny he is one of the sponsors of armed IPOB who even have said in Southwest, to hell with fairness. Is that fairness that make it easy for Igbo
to claim Lagos and now say it is no man's land. It is that fairness that make Hausa claim Hausa in Ikeja is owned by Hausa people and Igbo claim they own Ife. Fairness, my foot. Let advocate of fairness, please go and live in Rome. Though I am sure Rome is not even a fair territory. The country is fading. The house is burning. Advocate of fairness don't have the fair test idea that you don't talk of sharing your umbrella with your enemy in the think of rain. If people don't understand what is going on, very soon they will understand. Only death can stop Tinubu from winning in 2027. Not that we want him to win, but that is the context of limitation imposed on Yoruba by Nigeria. He is the best option, not Asiwaju, Mr. Fairness, who spent 8 years as VP but was best known for learning French during his 8-year rule. What is important is to prepare ourselves so that when the country imminently break, the progressive forces, not Tinubu, will inherit Yoruba nation. For now, let Tinubu continue with his job. Colonel Abimbola Sowunmi retired. Dear Colonel, Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ fọwọ́ pawú ẹ fèrègì jóbi. Ẹ ní bá wọn fọwọ́ gbé ọmọ sí. Ẹ wà dàgbà ẹ dògbò. Pẹ̀lú ògo Ọlọ́run, ire tí à ń wá ní ilẹ̀ Yorùbá náà ni pé ká dá ní orílẹ̀-èdè tiwa. Èèyàn gbọ́dọ̀ parọ́ lórí ìyẹn. Ẹ má jẹ́ á tanra wa jẹ. Tí a bá dá ní orílẹ̀-èdè wa, gbogbo ikú tó ń pa wá lọ́tùn lósì á stop. Ẹ jẹ́ ká sọ wípé Sunday Igboho, Ìbà Gani Adams pẹ̀lú President Àgbẹ̀kọ̀yà. Ẹ jẹ́ ká pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n fọwọ́sowọ́pọ̀. Wọ́n kó àwọn ọmọ ogun wọn. Ṣé wọ́n lè jagun lórí kí Fúlàní ó yé pààyàn ní Nàìjíríà ni? Àbí ká kàn rọra sí ẹlẹ́gbẹ́ kẹ́jẹ́bù tiwa kí wọ́n jẹ́ forces tí ó máa dènà àwọn bad forces tó ń pa wá nípakúpa yìí nílẹ̀ tiwa. Èmi fẹ́ kí àwa ọmọ Yorùbá, mo fẹ́ ká sọnù ká má bàa sọnù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá kan tí wọ́n ń fẹ́ràn Asiwaju Bọ́lá Ahmed Tinubu lónìí, wọ́n ti sọ̀rọ̀ wọn láìdá sẹ́yìn. But mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti wá rí sìn pé n tó bá yẹni ló mọ̀ yẹni, okùn ọrùn kò yẹ adìẹ. Tó bá tún wá yẹ adìẹ, ẹni tí ó fà lọ́wọ́ ni ò yẹ. Ẹ dákun, báwo ni ọba ti rí lónìí, ipò wo làbá wà lónìí? Tó bá jẹ́ pé Àtíkù tó jẹ́ ipò kejì nínú election tó kọjá lọ, tó bá jẹ́ òun ló wọlé gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè, ta ló bí mi tẹ́rì mi lè máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ? Ta ló bí ẹnì kọ̀ọ̀kan wa náà tí à ń sọ ọ̀rọ̀ bó ṣe yẹ kó rí tó lè jáde láti sọ bẹ́ẹ̀? Gbogbo nǹkan ni Fúlàní fi ń dúró tira wọn, gbogbo nǹkan ni Ìgbò fi ń dúró tira wọn. Ṣùgbọ́n mo máa ń sọ fún yín wípé àwọn ọmọ Yorùbá tí kì í dúró ti Yorùbá yẹn, ẹ investigate wọn èé sọmọ Yorùbá. Bí wọ́n bá ti pẹ́ lára ọṣẹ yìí dọṣẹ ni wọ́n ti pẹ́ nílẹ̀ wa. Lọ́fà bí wọ́n ṣe ń sọ̀rọ̀ bí ìran tiwa, wọn kì í ṣe ìran wa rárá. Téèyàn bá jẹ́ ìran wa, ẹ wò gbà tí bàbá yìí ti rìtáyà, ẹ wò gbà tán rìtáyà, ẹ wò gbà tán sọ̀rọ̀. Àwọn sójà ládẹ̀mọ̀ tí wọ́n ní síkírìtì jù, wọn kì í tú àṣírí ara wọn. Bọ́ kò rí eléyìí bí àṣírí,
ó rí bíi pé n tó ń ṣẹlẹ̀ tó dẹ̀ ń kó bá ìran tòun ni wọ́n dẹ̀ sọ. So ń sìn àwọn kan tó ní máìdì tí wọ́n ń sọ̀rọ̀ bí ọmọ Yorùbá tí wọn kì í dẹ̀ ṣe ìran wa pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò ní débẹ̀ t'Aṣíwájú Bọ́lá Ahmed ò bá ní débẹ̀ ẹ dákun ẹ tọ́ka sí ẹnìkan pàtó nínú àwọn tí wọ́n kóra wọn jọ sínú ẹgbẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ yìí ẹ sọ ẹnìkan pàtó tẹ́ ẹ lọ sọ pé èèyàn dáadáa lélẹ́yìí bóyá ìgbà tó ṣe kọmíṣánná ó ṣe dáadáa ìgbà tó ṣe gómìnà ó ṣe dáadáa ìgbà tó wà ní House of Rep ó ṣe dáadáa ìgbà tó wà ní House of Senate ó ṣe dáadáa. Ara àwọn tí Babangida sọ wípé wọ́n sọ pé wọ́n pa òun tóun bá gbé ìjọba fún Abíọ́lá ara wọn tó wà nù wọn o tí wọ́n ti ṣe Senate President bí ẹ̀mẹ́ta abẹ́ẹ̀mẹ́rin consecutively kan tó kù lórí president yẹn. Ẹ dákun kí ni wọ́n ṣe tó yàtọ̀ kí ni wọ́n ṣe tó fẹ́fọ̀ ìran Yorùbá ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú àwa náà la máa bára wa jẹ́ kò sí ní tá a lè sọ nípa ara wa gbogbo ohun táwọn ọmọ Ìgbò ní sọ nípa ara wọn táwọn ọmọ Haúsá ò ní sọ nípa ara wọn ẹ wo bí wọ́n ṣe pààyàn tó nígbà ìjọba Buhari ẹ dákun ọmọ Haúsá mélòó ló fò jáde tí ń kọ̀ndẹ́mù Buhari ń sìn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀ǹpáwà wa débi téèyàn ẹ̀ǹpáwà àwọn èèyàn dé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu cannot be in two states at the same times àwa aláṣẹ níbi state bíi méjì àti mẹ́jọ yìí rárá wa wà ní Kogi àwa la ní Kwara so now gbogbo nǹkan ọrùn Tinubu nìkan là ń tì í sí whereas kí ni àwọn tí wọ́n jẹ́ gómìnà fún wa ń ṣe wọ́n ń gba tansírì owó lọ́wọ́ ìjọba àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ń gbà lọ́wọ́ ìjọba Tinubu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọn ò ṣe dáadáa wọn ò dẹ̀ rẹ́dì láti ṣe dáadáa níwọ̀n àgbàgbà tí wọn ò ṣe dáadáa tí wọn ò dẹ̀ rẹ́dì láti ṣe dáadáa nínú wa èèyàn mélòó ló rẹ́dì láti engage àwọn gómìnà wa lórí tí wọ́n ń ṣe gbogbo ohun tó bá ti bàjẹ́ ńlẹ̀ Yorùbá Aṣíwájú náà ló bàjẹ́ ẹ lọ béèrè pé èló ni security money tí gómìnà kọ̀ọ̀kan ń gbà every month ẹ lọ béèrè ẹ dákun so tẹ́ bá wá béèrè tẹ́ bá wá sọ fún yín ẹ wá calculate ń tẹ́ mọ̀ pé gómìnà kọ̀ọ̀kan ṣe lórí ọ̀rọ̀ ààbò state wọn ẹ dákun torí Ọlọ́run ẹ calculate rẹ̀ kẹ́ wá wò pé okay ṣé lóòótọ́ ni wọ́n ń ná àwọn owó yẹn tẹ́ bá ti wá rí pé kì í ṣe pé wọ́n ń ná owó yẹn kí ló dé tá a lè jáde ká condemn wọn kí wọ́n ṣe the needful nínú àwọn tó ń ṣe gọ́vnà lọ́wọ́lọ́wọ́ lónìí ẹni tí ò bá tí ì máa ṣe ẹni tí ó bá jẹ́ pé kì í ṣe second time ló ṣe èwo lẹ̀mí ẹ̀ gbé tó lè fínúfíndọ̀ sọ pé òun fẹ́ lọ ẹlẹ́kejì tínú àwọn ọmọ Yorùbá dùn sí torí kí ló ṣe èyí tó lọ kí ló mú bọ̀ fún wa kí ló ṣe fún wa ibo ló fi wá sí position wo ló bá wa position wo ló fi wá sí tó fi wá sọ pé ó fẹ́ ṣe second time kan sí afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúra ẹ̀dì ẹ̀ eléyìí mi ò fi bẹ́ẹ̀ nìkankan wí gbogbo ìwọ tó bá mọ̀ pé bá ìwé ló bá wí gbogbo stéètì rándanràndan ni wọ́n báyìí ọ̀nà ò dáa ní stéètì kankan kó tiẹ̀ wá jẹ́ pé òkè ọ̀rọ̀ iná nìkan ọ̀rọ̀ ọ̀nà yẹn nìkan lẹ́sẹ̀ tí ọ̀nà dáa á sọ pé òkè ìjọba rẹ̀ lọ́dún yìí ọ̀nà ló fi ṣe bóyá tó bá ṣe ẹlẹ́ẹ̀kejì yóò tó mójútó infrastructure míì ẹ ṣe ẹ wá ń tún padà bọ̀ pé ká tún wá gbà yín ká wá dìbò fún yín lẹ́lẹ́kejì
ara yín náà lẹ́yìn organize àwọn èèyàn tí ń condemn Aṣíwájú. Àwọn ọmọ ìyá yín, àwọn ọ̀rẹ́ yín wà náà àwọn tí ń condemn Aṣíwájú. The only thing tí mo mọ̀ pé mo fẹ́ k'Aṣíwájú ó bá wa ṣe kán tó kúrò lórí ìjọba yìí ni pé ṣé mọ̀ pé Aṣíwájú ti ń ja ogun gidi lórí ọ̀rọ̀ state police. Mo fẹ́ kẹ́ ẹ rí ogun yìí jà kẹ́ ẹ tó kúrò ní kẹ́ ẹ tó parí part 1 bọ́ sí part 2 yẹn jọ torí tọ́lọ́run. Gbogbo ìtàkùn tó bá lóun ó dá irin dúró, òun àti irin ni wọ́n jọ ń lọ. Èmi ò ní kéèyàn má bú mi, èmi ò ní kéèyàn má sọ tó bá wù. Ẹni tí mò ń tẹ̀lé ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mò ń tẹ̀lé. Gbogbo ọ̀nà ni màá dẹ̀ fi hàn pé mò ń tẹ̀lé wọn. Ní state, àwọn ẹnikẹ́ni tó fẹ́ contest ní state tó bá ṣe dáadáa, màá sọ pé wọ́n ṣe dáadáa. Ní state tèmi ó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. State mi l'Ọ́yọ́ state ó kàn mí gan. Torí wípé gbogbo àwọn tán jáde fún kinní yìí náà láti máa ti incident wọn. Ọlọ́run bá gómìnà tó ń bẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí pé kì í ṣe pé àsìkò yìí ló fẹ́ lọ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú gbogbo àṣírí oríṣiríṣi tó ti tú sẹ́yìn. So èmi Adéwálé Abdulrasaq mo sì ń rí ẹyọ ẹnìkan for now l'Ọ́yọ́ state. Mo ń rí Abdulwaheed gẹ́gẹ́ bí the only person tí mo rí wípé tá a bá ní àsọ̀rọ̀ ń pa accident ó ti ṣe dáadáa sẹ́yìn náà. Gbogbo ohun tó ní láyé Ọ̀yọ́ state ni majority ẹ̀ wà. Àwọn èèyàn dẹ̀ ń jẹun, wọ́n ń bọ́yàwó, wọ́n ń bọ́mọ through àwọn iléeṣẹ́ tó dá sílẹ̀. Now, ẹni tó mọ̀ọ́mọ̀ resign fúnra ara rẹ̀ voluntarily níbi tán ti ń tẹ owó, ẹ rí i pé kinní yẹn mò ń sọ ní gbogbo ìgbà. Mélòó nínú yín ni ọlọ́kànjúwà lójú tí ó fi jẹ́ wípé tó bá wà nírú ipò tó wà yẹn tí ó fẹ́ fi bẹ́ẹ̀lẹ̀ láti padà wá sílé pé mo fẹ́ wá gbìjà àwọn ọ̀ràn mi, mo fẹ́ ṣe ẹ̀tọ́ ní state mi. So ẹ̀yin èèyàn mo bẹ̀ yín, ẹ jẹ́ ká la ojú wa ká ríran o. Ẹ jẹ́ ká la ojú wa ká ríran o. Adélabú, mo mọ̀ pé ẹ ní àwọn ọ̀tá tó pọ̀. Ara àwọn ọ̀tá tó pọ̀ tẹ́ ẹni náà ni àwọn tí wọ́n gbowó fún kan ṣe fídíò kan jáde tó sọ̀rọ̀ ń pa yín. Ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n sọ, omi tá a dà sí ẹyin adìẹ lára kò mọ̀. Ìbàjẹ́ kẹ́ẹ̀ṣe ìbàjẹ́ ẹnìkan kọ́ ló lè mú yín dépò, kẹ́ẹ̀ṣe dáadáa káwo àti máa ṣe bọ yín ni. Ọlọ́run Lédùmarè á dúró tì yín. Now ó ti fẹ́ ṣe tán sìn láti fi ipò sílẹ̀ lórí ministerial appointment yẹn láti wá mójútó bí ó ṣe gba àwọn òbí, àwọn ọ̀rẹ́, àwọn ẹ̀gbọ́n, àwọn àbúrò, àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn. Torí ọwọ́ àwọn amúnisìn la wà. Tá a bá sí lọ́wọ́ àwọn amúnisìn, kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gan? Gbogbo ẹ̀yin èèyàn ẹ wo ọdún tí mo ti ń ẹ wo oṣù tí mo ti ń pariwo lórí wípé kí gọ́fúnà Ọ̀yọ́ state kí wọ́n enforce law lórí àwọn òjé géètì, àwọn ìwòrò àwọn ibi tí wọ́n ti ẹ̀sì tó ṣe yẹn, bó ti ẹ̀ jẹ́ pé gáràjì láfowó tí wá ṣe. Àwọn ibi tí ẹ ti ẹ̀sì tó ṣe yẹn enforce law, ojú ọ̀nà làwọn èèyàn ń dúró sí. Wọn ò gbọ́ o, gọ́fúnà ò gbọ́ o. Fídíò tí mo ti fi sọ kìí ṣe 10, ẹ̀yin èèyàn náà dẹ̀ ń gbọ́. Ẹ dákun ẹ wo ohun tó ṣẹlẹ̀ lánàá. Ẹ wo ohun tó ṣẹlẹ̀, ẹ wo tírélà tí ó pààyàn nípakúpa ní area òjé wa yẹn lánàá. Ẹ dákun, tí kì í bá ṣe pé nǹkan yẹn ṣẹlẹ̀ níbi tó ṣẹlẹ̀ yẹn, ẹ dákun, tó bá dé àárín ibi tí gbogbo èèyàn pàtẹ sí yẹn, ẹ̀mí èèyàn mélòó lẹ́rù pa á lè pàdánù níjọ́ yẹn kan ṣoṣo. Bó lè jẹ́ pé a gbọ́ pé èèyàn 8 náà wọ́n sì fara gbà, ẹ̀mí 8 lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà níbi tí wọ́n ti ń tọ́jú wọn báyìí. Nítorí tí wọ́n jẹ tó mú ó dẹ̀ pàtẹ sí títì, ó dẹ̀ máa dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn légbodò.
tó bá jẹ́ pé mọ̀lẹ́bí yín ni àwọn tó ṣẹlẹ̀ lánàá yẹn ṣẹlẹ̀ sí ẹ̀yin tẹ́ ń pàtẹ́ sí títì inú mi ò bá dùn ń bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gan. Gbogbo ẹnikẹ́ni tí ò bá fẹ́ kí ọmọ òun tàbí àwọn mọ̀lẹ́bí òun ọmọ kú ikú oró bẹ́ẹ̀ yẹn ẹ stay away lójú títì yẹn bá a bá tiẹ̀ ní ajá tó lè gbó tí ò lè bùyàn jẹ gẹ́gẹ́ bí gómìnà ṣé ọpọlọ orí tiyín náà ò sọ fún yín ni pé ojú ọ̀nà lẹ̀ ń dúró sí tàjà ojú ọ̀nà lẹ̀ ń dúró sí ọdún kan tí tírélà kan tó lásídẹ́ǹtì tí iná sọ mọyì ẹ̀mí tó bá lọ ni Ọlọ́run má jẹ́ kírú ẹ̀ ó padà ṣẹlẹ̀ nírú ọjà òjé yìí Ọlọ́run má jẹ́ kírú ẹ̀ ó ṣẹlẹ̀ ní irú géètì Ọlọ́run má jẹ́ kírú ẹ̀ ó ṣẹlẹ̀ nírú ìwóró òdì níbi tí àwọn èèyàn ń kóra wọn sí rẹpẹtẹ tí ó sì yẹ kẹ́ ẹ aláwọ̀ wọn láti kóra wọn jọ sí. Àwọn tẹ́ ẹ kó sílẹ̀ kan máa kó wọn àwọn ń gbowó lọ wọn ni ìgbọ́ jẹ́ pé gbogbo nǹkan ti di bíi ti gáràjì àwọn á kàn gbowó wọn á fọ́n ńlẹ̀ ibi tó máa dúró sí ni. So ẹ wá sọ fún mi pé ẹ̀yin ò mọ̀ ń pa ẹ̀ kí lẹ fẹ́ fi wẹ̀ mọ́ tẹ́ ẹ fẹ́ sọ fún mi pé kì í ṣẹ̀yìn náà ní wọ́n á pa àwọn owó tẹ́ ń gbà lọ́wọ́ àwọn tẹ́ ń pàtẹ sójú títì yẹn fún torí wọ́n ń gbowó lọ́wọ́ ẹ̀yin náà mọ̀ pé ń gbowó lọ́wọ́ wọn náà kò sí gọ́fúnà tó sọ pé wọ́n máa ok bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀bá ẹ̀yin aráàlú ṣe é mọ̀ pé wọ́n ń gbowó lọ́wọ́ wọn gbogbo àwọn tẹ́ rí pé ń pàtẹ sójú títì yẹn làwọn éjẹ̀ǹtì kan ń gbowó lọ́wọ́ éjẹ̀ǹtì ìjọba ni wọ́n so báwo nínú ìjọba ó ṣe dùn láti lé àwọn èèyàn kó ní títì ṣùgbọ́n gbogbo tẹ́yẹ̀ bá ṣe lèèyàn ó gbà gbogbo tẹ́yẹ̀ bá ṣe lèèyàn ó gbà irú ìjọba tí ó tún fi irú àwọn àdánwò ìbá wa Ọlọ́run ní jẹ́ ká ní mọ́ Ọlọ́run ní jẹ́ ká ní pẹ̀lú ògo Ọlọ́run so ẹ̀yin èèyàn kò ní jù báyìí lọ mọ́kàn ní kí n mú kíní ìwá sí ojú ìwòran yín ni ó kí gbogbo wa wípé ojú ò fẹ́ra kù.